ẹ̀yin èèyàn Yorùbá wípé bí ikú ilé ò bá pa ni tòde ò mà lè pa ni. bẹ́ẹ̀ ni wọ́n ní kòkòrò tó ń jẹ ẹ̀fọ́ ara ẹ̀fọ́ ló wà o. kí ni mò ń gbìyànjú láti sọ òun ni wípé ǹjẹ́ ẹ mọ̀ wípé àwọn ọmọ Yorùbá ni wọ́n parapọ̀ mọ́ àwọn Fúlàní ajínigbé tí wọ́n jí olùkọ́ àti àwọn ọmọ iléèwé gbé ní ìpínlẹ̀ Oríire. àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ dé yìí ọmọ Yorùbá ló ṣe okùnfà bí wọ́n ṣe jí wọn gbé o. ẹ rí i pé ó lágbára. nínú àwọn tó jí wọn gbé yìí graduate wà ń bẹ̀, ọlọ́kadà wà ń bẹ̀, àmì university graduate ó wà ń bẹ̀ o, ọlọ́kadà wà ń bẹ̀. iṣẹ́ wo ni wọ́n ṣe pẹ̀lú àwọn ajínigbé yìí gangan? ǹjẹ́ ẹ mọ̀ pé àwọn ẹni yìí àwọn gangan náà ń júwe ọ̀nà ibi tí àwọn ajínigbé yìí tán máa gbà láti wọlé, ibi tán máa gbà jáde, bọ́n ṣe máa rìn tí ọwọ́ òfin ní tẹ̀ wọ́n, àti ohun tó ń ṣẹlẹ̀ nínú ìlú lẹ́yìn ìgbà tí wọ́n jí àwọn èèyàn gbé. ǹjẹ́ ẹ mọ̀ wípé lára àwọn ọmọ Yorùbá yìí ó tún mú fóònù àwọn tíṣà yẹn? kí ló fi fóònù ọ̀hún ṣe? kí ló ṣẹlẹ̀ pẹ̀lú fóònù ọ̀hún? inú fídíò tẹ́fẹ́ wò yìí ibẹ̀ lẹ ti máa gbọ́ gbogbo àṣírí yìí. bẹ́ẹ̀ ni báwo náà ṣe lo fóònù yẹn láti fi track àwọn ajínigbé yìí gangan? ẹ wo ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀. ẹ jẹ́ kí n fi fídíò yìí lẹ̀ díẹ̀ ká kọ́kọ́ gbọ́rọ̀ lẹ́nu bàbá mi Kọ́lá Olóòtú ọmọ Àdábánijà. tí bàbá bá sọ̀rọ̀ tán èmi náà tún wá ṣe kí ni màá tún fi ọ̀rọ̀ díẹ̀ kún. ẹ jọ̀ọ́ ẹ má gbàgbé, ẹ jọ̀ọ́ ẹ bá mi kílìkì lé subscribe button tó wà nísàlẹ̀ yẹn. ọwọ́ yín tẹ fi ń tẹ subscribe yẹn ẹ ò ní fi gbé ọmọ sin, ẹ ò ní fi gba lẹ́tà ìbànújẹ́, ẹ ò ní fi ro oko lọ́gbà ẹ̀wọ̀n o. bóò ni wọ́n ṣe máwọn ará bí Yorùbá mélòó ló wà ń bẹ̀ nínú àwọn tí wọ́n dìtẹ̀ yìí? àwọn Yorùbá tó wà nínú àwọn tó dìtẹ̀ yìí ẹ gbọ́ kọ wọn lálẹ́ yìí. itú wo làwọn ń pa nù wọn? ó ní agbára pọ̀. Adéwuyì Sunday ọmọ Yorùbá ni lára àwọn tí wọ́n gbìmọ̀ pọ̀ tí wọ́n ṣe àṣemáṣe yìí. Àyínwọlá Gbẹ́ngà ó wà lára àwọn ọmọ Yorùbá ni, kìí ṣe lédè míì. Adélẹ́yẹ Ayọ̀mídé graduate yunifásitì ni, graduate ní yunifásitì. ọwọ́ rẹ̀ ni wọ́n sì ti bá fóònù ìkan lára àwọn tíṣà tí wọ́n gbé. fóònù tíṣà tí wọ́n gbé òun ni wọ́n tíráàkì tí wọ́n bá lọ́wọ́ Adélẹ́yẹ Ayọ̀mídé. wọ́n tíráàkì ẹ̀ títí gbogbo ibi tí fóònù yẹn ń lọ ni wọ́n fi rí i, wọ́n sì mú un. ẹ ṣeun jẹ́jẹ́, ẹ ṣeun jẹ́jẹ́. ẹni báyìí wà ń bẹ̀, ẹni báyìí wà ń bẹ̀. wọ́n bẹ̀rẹ̀ sí tú fóònù wò gbogbo ọ̀rọ̀ tí wọ́n jọ sọ. bí náà bá láwo kò ní gòkè odò. àwọn olórí burúkú ẹ̀dá, àwọn máa lé Yorùbá, àwọn tí dààmú Ọlọ́run ọba, tí làánà Ọlọ́run ọba nínú ọmọ Yorùbá. síbẹ̀ láwọn tó gbé tí wọ́n gbé àbúrò Adélabú Pẹ́ńkẹ́lẹ́, síbẹ̀ láwọn tó gbé ń jò ní. wọ́n ń ṣèwádìí lọ lórí wọn. Yorùbá ni wọ́n, bí wọ́n bá rẹ́ǹtì àwọn ará abísí lókù. àwọn Yorùbá mẹ́tẹ̀ẹ̀ta yìí kópa tó lágbára jù nínú pa gbígbìyàn gbé. àwọn wọ́n sì sojú òpópónà ibi tí wọ́n gbà. ìkan wà tọ́jọ́ lọ́kadà nù wọn, ẹnìkan wà tí máa bá wọn gba ransom. tí wọ́n bá jí èèyàn gbé tán, nọ́mbà rẹ̀ ni wọ́n fi ilẹ̀, ọmọ náà là rán síná. ó ní wọ́n pè kó lọ inú igbó bí báyìí, kó lọ pàdé ẹni báyìí, wọ́n gbowó pàdé ẹ̀. Kábíyèsí Olódùmarè. ọlọ́pàá wá tíráàkì wọn, ọ̀nà ọlọ́pàá lásìkò tó pọ̀. nígbà wọ́n tíráàkì wọn tán tí wọ́n gba fóònù wọn tí wọ́n kó wọn, gbogbo àwọn agbódegbà bíi 6 tí wọ́n kọ́kọ́ kó, ibẹ̀ ni wọ́n ti wá bẹ̀rẹ̀ sẹ́ni rẹ̀ bùtù. wọ́n wá rí fóònù táwọn ará bí ń fi ń sọ̀rọ̀. wọ́n wá tírèsì fóònù wọn gbogbo ibi tó lọ. àtilẹ̀ Haúsá ni, àti Sókótó ni, àti Ìlọrin ni. wọ́n tírèsì gbogbo nọ́mbà. wọ́n lọ kó àwọn ẹbí wọn, wọ́n lọ kó àwọn fámìlì wọn, gbogbo ẹbí wọn wọ́n kó wọn lọ́kọ̀ọ̀kan èjèèjì. níjọ́ wọn ni wọ́n bá wọn negotiate pé nípa ọ̀rọ̀ owó tẹ̀ níjọba mú wá ń bò láàgbé lọ, ṣé káàsì ní ká mú wá ni àbí nǹkan kan. wọ́n wá ń bá wọn sọ̀rọ̀ lórí fídíò. wọ́n wá sí kàn wọ́n yà. etí yín mélòó? wọ́n ní àwọn ti yípo yín. ìjọba ń sọ bẹ́ẹ̀ fún wọn.
àwọn ti yípo yín, kò síbi tẹ́ ẹ lè lọ, bẹ́ẹ̀ bá wọnú ilẹ̀ wọ́n wù yín jáde. Ení ẹ̀wá, ta leléyìí, ẹbí yín ni, ta leléyìí, ẹbí yín ni, ta leléyìí, fámìlì yín ni. Gbogbo àwọn tí wọ́n pọ̀ bí wọ́n ṣe pọ̀ tó yìí, tí ẹnìkan, tí ẹ̀mí kan bá sọnù nínú àwọn ọmọ, tí kan bá kú, gbogbo àwọn fámìlì yín yìí ẹ pàdánù wọn, gbogbo wọn ni wọ́n kú. Ẹlẹ́ẹ̀kejì, ẹ̀yin náà ó sì kú. Lọ́rọ̀ bá di wò mí wò. Wọ́n ṣẹ́nà mọ́ àwọn ọlọ́kadà tí máa bá wọn ra oúnjẹ, àwọn ọlọ́kadà tí máa gbóúnjẹ fún wọn. Ìtọ́bámọ̀ wù wọn, wọ́n mọ̀ máa jẹ. Wọ́n lè dorí kodò pé ìyẹn gbóná làwọn ń fẹ́ àtẹran ẹ̀gbẹ́. Wọ́n supply wọn lẹ́sẹ̀kẹsẹ̀. Ara àwọn iṣẹ́ tí àwọn ìjọba ṣẹnu, wọ́n kọ̀ tí ọwọ́ gbogbo ọlọ́kadà. Wọn ò rómi gbé fún wọn, wọn ò róúnjẹ gbé fún wọn. Ebi dé, ọ̀gàjà fọwọ́ máa kẹ́. Ó di ẹni tí ó rẹkùn àtẹni tí ó ta ẹkùn. Àwọn méjèèjì ń wọra wọn lókèèrè, wọ́n jọ ń ná. Àti lọ wájú ò ṣeéṣe fún wọn, àti padà ẹ̀yìn ò ṣeéṣe, àfi tí wọ́n bá gbẹ́lẹ̀ tí wọ́n wọnú olẹ̀. Aláàárẹ̀ èésì rálé, bọ́ bá wọnú omi, wọ́n gbọ́ jáde. Wọ́n jọ ń fà á, títí ẹ̀ràn ọmọ. Nígbà wọ́n ra bisikíìtì fáwọn ọmọ, ẹ wò bí ẹ ṣe ń jẹun àwọn. Ọmọ yín ò ẹ ní sọmọ nù, ẹ̀yin abiyamọ ayé. Ebi ti pa àwọn ọmọ ọlọ́mọ, ebi ti pa tíṣà, ebi ti pa píríncípà tó fàìn dáadáa tẹ́lẹ̀. Lójú ẹsẹ̀ under 50 days wọ́n ti sọ ìyádìyá arúgbó. Ọkọ rẹ̀ gan ò ní fẹ́ dá mọ̀mọ́. Wọ́n wá bẹ̀rẹ̀ sí ní fà á. Wọ́n fà á lọ wájú, wọ́n fà á lọ ẹ̀yìn. Àníṣe ẹ kó wọn lẹ̀ ni, kò sọ́gbọ́n tẹ́ ẹ lè ká sí. Ńgbà ó di 9 minutes, ọ̀dọ̀ ọlọ́mọ ọ̀rọ̀ mọ́. Ó di sí àdúrà. Káwé àfọ̀ nígbà tí ìjà fọná sójú. Ìtẹ́lòmíì ń pè ní fíìmù nu, tí a ń pè ní kọ́ńtẹ́ǹtì nu, tí a ń pè ní erémọdé òṣèlú nu. Nígbà tí ìjà fọná sójú, àwọn tó ṣubú pọ̀ lójú ìjà nínú àwọn agbésùnmọ̀mí yìí, wọ́n kú lọ bẹ́rẹ́bẹ́. Àwọn tí ò kú sọ̀rẹ́ndà, wọ́n káwọ́ òkè, wú bọ́ńdọ̀gì. Wọ́n dojú wọn bolẹ̀, wọ́n dè wọ́n lọ́wọ́ sẹ́yìn. Wọ́n sì kó gbogbo àwọn ọmọ àti tíṣà láyọ̀ àtàlàáfíà, wọ́n kó wọn. Ìjọba ń bá wa dè é lọ o. Bí olóṣèlú lọ́rán wọn ni o, báwọn náà lọ́láyà arú ẹ̀ ni o. Bó jẹ́ wípé agbára ló tó bẹ́ẹ̀ ni o. Téèyàn ó fi láyà gbọ́mọgbọ́mọ tí ó dojú ko didi stéètì, tí ó sì mọ̀ pé gómìnà ló ń fẹ́ bá sọ̀rọ̀. Ẹ̀kọ́ tí kìíní yìí kọ́ wa ni wípé ìjọba ìpínlẹ̀ àtijọba àpapọ̀, àfi kí wọ́n fọwọ́sowọ́pọ̀ kí wọ́n jọ máa ṣe papọ̀ o. Tí ìjọba ìpínlẹ̀ àtijọba àpapọ̀ bá ti fọwọ́sowọ́pọ̀, wàhálà wà ń díẹ̀ o. Wàhálà àdí rẹ̀ ó lágbára. Nílẹ̀ Yorùbá, àsìkò tó yẹ ká gbádùn jù ní, kò sí ní tá a béèrè fúnlẹ̀ Yorùbá, ọmọ wa lọ́wọ́ à ń bẹ̀. Bí ọ̀bá tiẹ̀ tètè dá wa lóhùn, nọ́mbà ìyàwó ẹ̀ tá a lè fi bá a sọ̀rọ̀. Màdáàmù, ìyá alákà, ẹ bá wí fọ́kọ yín. Nǹkan báyìí la fẹ́ nípínlẹ̀ wa. Bí ṣe pé lálẹ́ ìgbà wọn bá fẹ́ sùn ni ó kùn yunmuyunmu sí létí. Kí ni ń fàjà láàrin gómìnà àti pírẹsidẹ́ǹtì? Èmi ò jù ọ́, ìwọ ò jù mí. Ẹni ń fa wàhálà o, ẹ má jẹ́ ń tàn yín. Ìwọ ò jù mí, èmi ò jù ọ́, kò síbi tó fẹ́ gbé ẹnikẹ́ni dé o. Bí ààrẹ bá wopò rẹ̀, agbára tó ní lórí 36 states ní Nàìjíríà, tí gbogbo ohun tí wọ́n pè ní nǹkan abẹ̀mí ń forí balẹ̀ fún, tó sì ń lo dọ́là lọ́wọ́ ní dọ́là tó lágbára, òun ló lọ́lọ́pàá, ló lológun, ló ní gbogbo ẹ̀ lọ́dọ̀. Òun ló lówó, ó ní ó sọ pé iye báyìí ènìyàn owó kí ẹ fún stéètì. Ilẹ̀ Yorùbá tó bá sì fẹ́, bílẹ̀ Yorùbá bá sì fẹ́, tí wọ́n bá fẹ́ sẹlọ́n lókù, láti ìlọ́po kan sí ìlọ́po 5 lówó allocation tí wọ́n ń gbà, ìlọ́po kan sí ìlọ́po 5, pàápàá jùlọ ní gbogbo ilẹ̀ Yorùbá. Kò síjọba tó yẹ kó ṣe láàrin ọdún 4 tí Bọ́lá Ahmed Tinubu débẹ̀ tí ó yẹ kó rí nǹkan kan re tọ́ka sí pé nǹkan re tóun fi lẹ́gẹ́sì re lélẹ̀ rẹ̀. Díẹ̀ ni gbogbo tí wọ́n ń ṣe yẹ bí ìgbà wọn ń kọlà yóò padà ṣètò rẹ̀. Torí wípé n tí a mú kúrò nínú owó epo,
owó tíjọba ń kó dànù lórí owó epo lójoojúmọ́ kì í ṣe kékeré tọ́wọ́ bẹ̀rẹ̀ sí ní rọ̀jò sápò ìjọba tọ́lọ̀ ní kí owó ń padà sápò gọ́ọ̀mẹ̀ntì tí gọ́ọ̀mẹ̀ntì wá ń jẹ tí wọ́n ń sùn bọ̀ kíjọba Bọ́lá Ahmed Tinubu tó débẹ̀ kìí ṣoṣù mẹ́ta kìí ṣoṣù mẹ́rin níjọba Buhari ti ń yáwó sanwó òṣìṣẹ́ nígbà ọ̀yá ló di zero allocation bí n bá parọ́ ẹ̀ mọ́ ẹja mi o ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn nǹkan tíjọba Tinubu ń ṣe tá a bá wò láti 1960 tá a ti gbòmìnira kò wọ́pọ̀ nínú ìjọba tó ṣe é àfìjọba onígírímákàì àwọn ìjọba ológun tí wọ́n lè pé àwọn fẹ́ ṣe báyìí tí ọ̀sẹ̀ tí ó yẹ̀ wọ́n lọ́wọ́ rẹ̀ wò ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ńláńláńláńlá tíjọba yìí gbé kalẹ̀ tí wọ́n ń ṣe báyìí fàpẹẹrẹ lọ́yọ̀ọ́ Ọ̀yọ́ Aláàfin Òjó Pàṣẹ Kẹ́ Ọmọ Àtìbà wọ́n ti fáwọn náà ní Sákúlá Róòdù lọ́yọ̀ọ́ nígbà tí ọba sì tó bí ọdún 3 sọ́dún 4 tẹ́ ẹ bá dọ̀yọ̀ bíi London ní òrì lára àwọn tó ṣe dáadáa lórí ìjọba láyé Múrítàlá ó kọ rẹ̀ ọ̀parẹ́. ọ̀nkújẹ́ náírà ṣẹ̀gẹ́ ẹ̀ ló tún dó lórí wa. ẹ jẹ́ máa ṣàlàyé fún yín wípé bíjọba ṣe ń lọ yìí tí wọ́n bá jọ fẹ̀dọ̀ lórí òróǹro tó bá padà ṣe ìjọba rẹ̀ tó bá parí ẹ̀ tó bá lè mókègùn tí wọ́n fààyè lẹ̀ fún tí ò sógun mi ọ̀tẹ̀ mi ìtagbésùnmọ̀mí ìjọba yìí yóò rí nǹkan ṣe fún wa o ṣé ẹ gbọ́ pé owó tí wọ́n fi ń kó mọ́tò wọlé wọ́n ti já láti 15% wọ́n ti já sí 5%. ẹ wo iye owó ẹlòmíín fi 20 million 18 million wọ́n fi ń clear mọ́tò tí ẹ bá wá pa 20 million 18 million tí kọ́sítọ́ọ̀mù gbà tí ẹ bá pa pọ̀ pẹ̀lú owó tí wọ́n fi ń gbé mọ́tò bọ̀ sówó gẹ́gẹ́ kọ́ ní ọ̀dà wọ́n ti já yẹn wálẹ̀ owó orí ráìsì gbogbo nǹkan nígbà táwọn bá ṣe kérésì ráìsì ó lulẹ̀ bí oúnjẹ bá sì ti kúrò nínú ìṣẹ́ tí fúláwà lulẹ̀ tí ráìsì lulẹ̀ ìyókù bù ṣe. gbogbo nǹkan la mọ̀ ẹ wo ìjọba tí wọ́n bá sọ̀rọ̀ wọ́n mú ṣe bẹ́ẹ̀ nígbà èpo wọn ń jò ní ìwọ́n ní kèye sọ̀dọ̀ àwọn o láti àjọ àgbáyé lepo tiwọn nígbà ó sì tún dẹ̀ látàdọ̀ àjọ àgbáyé a tún ti rí rà nípa ọ̀ǹtọ̀ padà káàtì ẹ̀ dúpẹ́ lọ́wọ́ wọn pé ọdún 4 ní mọ̀ ń pé lọ yìí àmọ̀ tò nílé epo níjọ́ tí Tinubu tó ti wà lórí ìjọba ẹ rántí ọdún tá a lòjọ́ 3 ọjọ́ 2 nílé epo tẹ́ẹ̀mọ̀ change ara yín ọ̀tọ̀ lẹni tó ń tọ́wà ń bẹ̀ láàárọ̀ tó wọ́n máa tọ́ bá di ń gbà lẹ̀ bámọ̀ lówó ẹlòmíì ọgbàṣẹ́ lọ́wọ́ rẹ̀ eléyìn ọlọ́ wẹ̀ ńlé eléyìn ni ọmọ sún kẹrẹ pàkẹrẹ ńgbọ́lódé àti fẹ́ẹ̀ dé àwo ibi kíní táǹkì èpo lọ́ọ̀kan ni o látàná àbíjẹta. gáàsì tọ́wọ́n àwọn ìyàwó yín ò ní sọ fún yín pówó rẹ̀ ti lọlẹ̀ torí pé iye wọn ń gbà lówó gáàsì wọn ò ní fẹ́ ṣàlàyé fún yín iye wọn ń ta gáàsì tẹ́lẹ̀ kọ́ ni à ń ta báyìí o. ẹ wá wò ó kò síjọba tó wà lóde tí ọmọ ṣe dáadáa bẹ́ẹ̀ yẹn bá mọ̀ èèyàn wò dáadáa lásìkò tí wọ́n gbé àwọn ọmọ lọ mo fi ọba tó ní mí mo stọ́dì gómìnà Ṣèyí Mákindé ó sì ti rù wà láì tàláì súnmọ́bì láì ó sì rù lójú. àyíntó mú tó fi sọ fọ́rọ̀ tí ń ṣèwọ́de pé tó bá yẹ pé káfẹ̀mí lélẹ̀ ni wọ́n fi káwọn ọmọ ẹ̀ lẹ̀ iye báyìí ni èjì mi iye ọdún báyìí ni bàbá mi lò láyé téèyàn bá fi ń rò pé tó bá já síkú bọ́ bá yẹ pé bá fẹ̀mí wa lélẹ̀ ni téèyàn bá fi sọ báwọn bẹ́ẹ̀ ò tiẹ̀ sí ní ẹ̀mí ẹ̀ tó bá fi sọ jáde báwọn ẹ̀já gbèdì fóńtọ̀. mo sì bá yíyọ o gómìnà Ṣèyí Mákindé mo bá yín yọ̀ tọ́lọ́run ọ̀bọ ọkọ̀ ìjọba yín jẹ́ torí kì bá ba rẹ́kọ̀dù Ṣèyí Mákindé ọdún 8 yẹn kì bá ba gbọ́ ẹ̀ jẹ́ kì bá rọ́bìsì rẹ́kọ̀dù yín kì bá sì rọ́bìsì ìjọba Tinubu bẹ́ẹ̀ bá ń bá èèyàn sọ̀rọ̀ ń du èbó lẹ́nujọ́ mẹ́ta wọn ni àwọn ọmọ tí wọn kó ń kọ́ ọ̀tọ̀ lọ̀rọ̀ tẹ́ ẹ gbé wájú wọn o bẹ́ẹ̀ bá ń bẹ́ lẹ́yà míì sọ̀rọ̀ wọn ni ẹ lọ gbà wọn ọmọ yín tí wọn kó. inú mi dùn wípé ọba Sókótó náà ti yarí ògún mú kó aya rẹ̀ mọ́ràn ó ló tó gẹ́lẹ́ alùbàdà ìdárin pé lórí ọ̀rọ̀ àwọn tí ń jiyàn gbé yìí ó yẹ kíjọba tètè gbé gbèsè kíákíá lórí ẹ̀. sẹ́rí pé ntọ́ba Sókótó olórí ẹ̀ Fúlàní tó bá fi sọ bẹ́ẹ̀ yẹn
ó ti sú àwọn náà nu. gómìnà kan nílẹ̀ haúsá ni wọ́n gbé ẹ̀gbọ́n wọn wá tírẹ́tì pa àwọn ọgbà 300 million ó sì ní ṣé 300 million ni ẹ lọ́ọ́ pa bọ̀dá àwọn. ó náà ní ẹ lọ́ọ́ pa òun ò lè fún yín lówó tọrọ wọn fẹ́ encourage yín bẹ́ẹ̀ bá gbowó lọ́wọ́ àwọn òun odidi gómìnà ẹ̀ tún gbẹ́ lòmíì. níjọba bá fọ 1 billion ni ẹ wòye èèyàn tí wọ́n fi 1 billion yẹn ẹ wòye èèyàn tí wọ́n fi kó jọ ẹ wòye ílọ́ọ̀sì tí wọ́n rà ẹ wòye gbogbo nǹkan ìjà ogun tí wọ́n rà nínú 1 billion ìjọba Tinubu ò fún wọn kọ́bọ̀ o wọ́n pa 300 ní wọn ní Borno State lẹ́nìí wọ́n pa 300 ní Borno State àwọn náà pa 50 èèyàn ní Benue wọ́n lọ abúlé kan ní Benue State wọ́n sì ń wọnú ilé kan inú ilé kan wọ́n sì ń pààyàn ariwo ẹkún sọ 50 èèyàn lèèyàn tí wọ́n ti kà báyìí kó ti kú yàtọ̀ fáwọn tí wọ́n rọ́ọ̀sì lọ́sọ̀ọ̀sì. àwọn tí wọ́n wà lẹ́sẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run kọ́ o àwọn tó ti kú fínfín àwọn yẹn ni 50 o. ó ti di wọ́wọ́wọ́ ó ti dogun ó ti di woro sí woro. kò sọ́gbọ́n tíjọba fẹ́ ta sí ju pé kí wọ́n dojú ìjà kọ wọ́n. nílẹ̀ haúsá àwọn ìlú kan wà tí wọ́n máa ń dà àwọn àgbésùmọ̀mí máa ń dà wọ́n láàmú. wọ́n wá tọrọ yọ̀ǹda lọ́wọ́ ìjọba pé àwọn tó ní agbára àwọn ọdẹ àwọn esin ọ̀kọ́kú náà wà o. bẹ́ẹ̀ bá tú àwọn ẹlẹ̀ sáwọn ará abí kan jọ fèsì ara wọn. wọ́n tún gbé masínì dé lóru bí ẹ ṣe máa dé. làwọn ọdẹ fọwọ́sùn ìyẹn tẹ fóònù síra wọn. bí kálukú náà ṣe ń gbé masínì àtìmọ́ rẹ̀ tí wọ́n ń jáde nù. ọ̀dà di wọ́wọ́wọ́ ó di face me I face you. ẹ̀rí pàwọ́ lọ́wọ́ ti sọ ni ó ní gbọ́ ọba yá mẹ̀kúnnù ní ọgbàrá rẹ̀ kúrò nù ìyà. ó sì á jẹ́ ká má lè sùn ká má lè wò. wọ́n tún dé ẹ lọ́ọ́ kọ́ mọ́ ń sùkú wo. àwọn wèrè kan sì wà ní propaganda làwọn tí propaganda ti bà ayé wọn jẹ́. èyí tí wọ́n wálé ayé wọn wá ṣe nu. propaganda náà wọ́n ó ṣekú. bíjọba bá ṣe dáadáa wọn ọ̀nà tí wọ́n bá yé ẹ̀jẹ̀ wọn mọ̀ wá wọ́n bá yé ìjọba ń jẹ́ wọn bàjẹ́. àwọn ọmọ wá weakness ìjọba. àwọn ló ní orí fóònù tá à ń gbé káàkiri àwọn ní control rẹ̀. ìjọba dojúlẹ̀ nìkan lórí fóònù. bloggers tí wọ́n ní ó ju ẹni tí ó dìbò fún wọn lọ. tí wọ́n bá fẹ́ ṣe pé wọ́n fẹ́ dìbò orí fóònù ní tí wọ́n bá dìbò lórí fóònù nísìnyí wọ́n máa kéde ààrẹ tuntun àti gómìnà tuntun lórí òfurufú lórí òfurufú. èmi ò bá jọba kan múlẹ̀ o ọba tó dá mi ọgbọ́ o ẹni tí ọba ti ṣe dáadáa ni mo fẹ́ o mi ò fẹ́ o lè. nígbà ọlọ́run ọ̀ràn ìjọba sí mi ṣé ọlọ́run wò mí ṣe láàánú fúnra ẹ̀ wọ́n bá àánú ọlọ́run pàdé gbogbo ohun tíjọba ò lè ṣe fún mi ọlọ́run pè mí ó sì ṣe fún mi. àdàbí tí n bá gbowó lọ́wọ́ ìjọba kankan rí àdàbí tí n bá ní promise pé promise báyìí nínú àwọn ìjọba tó wà ń ta ní ìsinmi mò ń wí tó wà lórí àlééfà àdàbí tí n bá gbowó lọ́wọ́ wọn. ṣe rí wọ́n gbìyànjú nínú tó kọ́kọ́ járáǹkì tó lè járáǹkì ìjọba àgbésùnmọ̀mí jẹ́ number 1 bẹ̀. ẹni tí ó rí jẹ púpọ̀ jẹ lábẹ́lé o. bẹ́ẹ̀ bá fẹ́ lọ Àbújá ń jọun bí irú ìdáì ilẹ̀ ẹgbẹ́ra tí ẹgbẹ́ra ní gáràjì mọ́tò bóyá o fẹ́ lọ wọ mọ́tò lọ́jọ́ ní àdébì kan aago bíi 10 alẹ́ ó ti gbéyàn lọ mo gbéyàn lọ bí ẹ̀mẹ́ta rí tí mo lọ já síbi lọ síríọ̀sì tó fẹ́ wọ̀ lọ Àbújá bí aago 10 aago 11 ni wọ́n gbéra kó bá sẹ́ẹ̀lì náà wò mọ́ nìyí èló wọn wọkọ̀ Àbújá ń gbà náà bóyá 6,000. à ń tẹ pàmòṣe à ń já mọ́ṣẹ́ à ń rí mọ́ nílùú à ń rówó náà o. ọkọ̀ Àbújá ní ìsìn kéèyàn ó tó dá Àbújá tó bá lápá tẹ́ńsàn ìfúnpá rẹ̀ ó ti ga. iṣẹ́ olóore wọn ò lè. kò tí ẹ̀ sóńtọ̀ tó lè lórí láyà tí ó pé òru lòún fẹ́ rìn. ọ̀dọ̀ mi ṣẹ́ṣẹ́rẹ́ ẹ̀yìn mi àsán. òru lòún ó fèsì Àbújá lòún ọmọ lọ.
ẹ wá wo bí airport ṣe ń kún. pamọ́ṣẹ́. àtẹni tí ń lọ wá sí àtẹni tí ń lọ wá ntí ọ̀jẹ̀ tí ó mu. ṣé kí á ní yọyọ. lẹ́sùn pé ọ̀fẹ́ lọ rè é defend proposal kan ọ̀fẹ́ lọ sí nǹkan kan ọkọ̀ọ̀kọ̀ yọ 120,000 sọ́tọ̀ tó fi wọ bàálù. bẹ́nẹ̀fìtì. yàtọ̀ fún pé ọ jẹun ilẹ̀ bá sú ọ lábújá ó sùn. lóòótọ́ bí màá ilẹ̀ ní. oṣù. bísínẹ́sì téèyàn ọba bá lọ àbújá tí ọba ti wọ 1 million ṣe mọ̀ pé òun tọ̀ ń wéṣẹ̀ àsìkò ara ẹ̀ lọ. oríṣi òrèdè fún ẹ̀wọ̀n. kọ́kí ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ àwọn eléyìí ń ṣakitiyan. Ṣèyí Mákindé gbìyànjú ó ṣakitiyan o. kódà bọ́ bá yẹ pé kò sí iye tó fẹ́ nájọba ìpínlẹ̀ ọ̀yọ́ tó bá jẹ mówó mo nígbàgbọ́ pé wọn ó kó o lẹ̀ torí kí wọ́n lè gbà wọn ọmọ jáde. tí èèyàn bá ní wọn ó ra àwọn ọmọ yẹn gbà pé láì fún wọn lówó tí wọ́n ti ń dìmáàndì pé 1 billion làwọn gbà wọ́n gbà píkọ̀pù méjì ìlọ́ọ̀sì tuntun yanranyanran méjì 1 billion tí wọ́n lọ sọ sákàǹtì kan ní Kútọ́nù. ọ̀pọ̀ ọgbà tí ọ̀rọ̀ òṣèlú sọ́fìtìlà àfi tá a bá tí abásíná wọlé àṣírí rọ̀ mọ́ ní gbogbo àwọn àgbà tí wọ́n ṣèṣéde òun tí wọ́n tẹ́lòmíì ní àrírù ṣéde léèrí àrígbárí àráwórí o àwọn àgbà tí wọ́n ṣí àwọn ọmọ ogun wọlé nù. torútorú làwọn ọmọ ogun wọlé tí ṣéde sì ti wà pé ẹnìkan kan ò gbọ́dọ̀ jáde. àwọn ọmọ ogun wọlé wọ́n sì yípo wọn. èyí tíjọba kọ́kọ́ fi mú àwọn ẹlẹ́gìrì yìí ọ̀rọ̀ àtijọ́ àti mú ọ wà ń bẹ́ẹ̀. wọn ò jẹ́ wọn oúnjẹ jẹ wọn ò jẹ́ wọn orómi mu. wọ́n wá fún ọ lákàámọ́mọ́nú igbó inú igbó bí wọ́n ká wọn mọ́ wọn ò lè lọ wájú wọn ò lè padà ẹ̀yìn àfi tí wọ́n bá gbẹ́lẹ̀ tí wọ́n wọnú ìhòòlẹ̀ lóko. wọ́n sì mọ́nítọ̀ wọn. ẹ wá gbọ́ àwọn iṣẹ́ tó lágbára tíjọba ṣe o. ká tó dúpẹ́ lọ́wọ́ àwọn ká tó ṣàlàyé bí ìjọba ṣe dọ́gbọ́n yìí. ẹ jẹ́ á dúpẹ́ lọ́wọ́ ìjọba àpapọ̀. àwọn alágbára DSS àwọn ológun Nàìjíríà àwọn ọlọ́pàá àwọn security àwọn vigilante àwọn ìrù ẹkùn àwọn àmọ̀tẹ́kùn ìfọwọ́sowọ́pọ̀ tó tóbi jù ọ wà pẹ̀lú iṣẹ́ yìí o bí kálukú ti ń lọ ọ̀tún lẹ́lòmíì ń lọ òsì iṣẹ́ tí kálukú sì ṣe ọlágbára. adúpẹ́ lọ́wọ́ ìjọba Bọ́lá Ahmed Tinubu tó jẹ́ president orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n bá ń lorú tátìsì yìí irú ọgbọ́n ìmọ̀ ìjìnlẹ̀ tí wọ́n bá ń lò ó wọn ò gbọ́dọ̀ lò ó fọ́dún kan tí wọ́n fi kó gbogbo àwọn oníṣẹ́ ibi ńlẹ̀ ní Nàìjíríà. ẹ pé mo wí bẹ́ẹ̀ tí èyí bá ṣe pọ́rọ̀ òṣèlú tí wọ́n ń pé wọ́n kò ṣèlú bọ̀ nǹkan wọ́n kì gbẹ́ bọ̀ wọ́n kàwó bọ̀ kínní kan ń ṣẹ́ oyin ń ṣẹ́ ojú olóko rèé gbùgùdù yìí ẹnìkan ń pé ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí ìjọba àpapọ̀ wọ́n mọ̀ ń parẹ́ àwọn kan pé ìjọba tí stéètì tíjọba ìpínlẹ̀ tí ó bá ti bá ìjọba àpapọ̀ ṣe nǹkan tó burú ni wọ́n jọ ń dẹra wọn ni wọ́n jọ fẹ́ bara wọn ló kọjá ni. mo láwọ̀ láti sọ fún yín pé àtijọba òkè àtijọba àṣàlẹ̀ wọn ò rò pé nìkan kan mọ nǹkan kan pa ẹ o torí ẹnjìníà Ṣèyí Mákindé ọmọ implication pé bọ́mọ ẹyọ kan bá sọnù lásìkò rìjíìmù tóun ń lò bẹ́ẹ̀ yẹn bá lógójì ọdún ọmọ ẹyọ kan ó ti bà gbogbo sẹ́ẹ̀rẹ̀ tó ń tọ̀ ń ṣe jẹ́. ìyẹn ẹni Bọ́lá Ahmed Tinubu president Nàìjíríà ọmọ pẹ̀lú ń tọ́ ṣẹlẹ̀ yẹn ìní ẹ fi járáǹkì ìjọba Jonathan bí Jonathan ti try tó bó ṣe gbìyànjú tó jó ní sùúrù tó ọ̀rọ̀ síbáàgì wọ́n fi bàjọba ẹ̀ jẹ́ tí wọn ò sì ráwọn ọmọ náà gbà. ẹ jẹ́ á máa bá bọ̀ ká máa bá lọ bẹ́ẹ̀ ṣé ìjọba wa wọ́n ń fi kinní ń play game ni àbí àwọn èèyàn kan ní wọ́n fẹ́ báyé ìjọba jẹ́. mo láyọ̀ láti sọ pé
àwọn kan ìjọba ń ṣèwádìí lọ́wọ́ o ẹnu mi kẹ́sì ti gbọ́ pé ìyá tíṣà láàjẹ́ torí wípé wọ́n ń ṣe ìwádìí ìmọ̀ ìjìnlẹ̀ lọ́wọ́ ibi tí gbogbo ọ̀rọ̀ ti wá yóò hàn kedere ìjọba government ṣé wọ́n á máa fi nǹkan ṣe ṣeréṣeré wọ́n á máa fi nǹkan ṣe trade by barter wọ́n á máa fi nǹkan ṣòṣèlú làwọn èèyàn ó kú rẹ̀rẹ̀rẹ̀ ń bẹ̀ àwọn agbésùnmọ̀mí tí a kú ọ̀mọ̀ ló ń ka ẹnìkan ni wọn ò sóò fọ́tò wọn ò sóò gbá wọn ò sóò àwo ìjọba là ń wí yìí bẹ́ẹ̀ rí gbogbo ẹ̀ sára àwọn ọmọ tí wọ́n gbà á lẹ̀ èmi sì láyọ̀ láti sọ fún yín pé ìjọba ò fún wọn ní $1 wọn san ránsọ̀mù kọ́bọ̀ fún wọn ìjọba ò san ránsọ̀mù o wọn ò san ránsọ̀mù kọ́bọ̀ bá a sì gbọ́ DSS àwọn ọlọ́pàá Nàìjíríà àwọn ológun agbára tí ń bẹ lọ́wọ́ àwọn èyí ṣagbára kékeré o tíjọba bá ró wọn bí akin pé ọyẹ ẹ lọ́ọ́ ṣe báyìí béèyàn bá wọnú olè wọn ò mú. mọ̀ ń fẹ́ ìmọ̀ràn mẹ́ta ìmọ̀ràn tá a lè fúnjọba mẹ́ta. Hello somebody ẹ káalẹ́ o. ẹ káalẹ́ sá o. ẹ pẹ̀lẹ́. Ládìgẹ Ṣìmánlẹ̀ ló sọ̀rọ̀. ẹ ṣeun. ìmọ̀ràn àkọ́kọ́ ni pé ìtàn ni à ń kọ. ìtàn àkọ́kọ́. ìtàn. bàbá olówó sí tiwọn ìtàn wà ń bẹ̀. ìmọ̀ràn náà nu àbí ọ̀rọ̀ àgbélẹ̀kọ. ìfọwọ́sowọ́pọ̀ ní kejì. kákọ̀tàn lálákọ̀ọ́kọ́ ìfọwọ́sowọ́pọ̀ lẹ́lẹ́ẹ̀kejì. ìkẹta ìfẹ́ràn rẹ ni. ìmọ̀ràn yín ọ̀dà ọ̀ á máa kọ bí ìwé ògbójú ọdẹ nù gbóòórùn mọ́lẹ̀ àbí irú ìtàn wo ni ọmọ ọkọ àbí ìtàn irú èwo. ìtàn pé tí n bá wà ń bẹ̀ lónìí mi ò ní síbẹ̀ lọ́la. ni yọmọ kọ. yọmọ kọ pé ṣé ó nídìí wọ́n ẹ̀sẹ̀ sọ fún yẹ pé kò lè lò jọjọ́ ọdún mẹ́jọ lọ ni. bẹ́ẹ̀ni òfin ọ̀fà ayé rẹ̀ ilẹ̀ ọdún mẹ́jọ lọ kò nídìí wọ́n ẹ̀sẹ̀ sọ yún fún yẹn ẹ̀ ń bá ti lọ ọdún mẹ́jọ ti mọ̀ pé ó tún dìgbà míì ó tún da ayé àtúnwà àfi tí wọ́n bá yí òfin padà lókù. ọ̀dà ẹ̀jẹ̀ lòmí ò tún gbà wá yàn. 08033319700 ìtàn ọmọ kọ bójú ọdẹ nù gbórùn mọ́lẹ̀. ẹ káalẹ́ o. olúwa àmọ́ wáyé láti bí ọdún àìmọye ẹ káalẹ́ sà. ẹ káalẹ́ o. ẹ kó ètò ọlọ́run ní fi ń sílẹ̀ o lágbára ọlọ́ngbà tí gbogbo ọ̀dà Nàìjíríà nífẹ̀ẹ́ iná tàwa ẹ̀rí o. àmín. Síbọ́láńlé ààrẹ ni láti Aṣíbódìjà. nǹkan tí mo lè sọ ni pé ká fìfẹ́ bára wọn lò kí olórí ọmọ rẹ̀ lórí kí gómìnà náà mọ̀ rẹ̀ kó máa bẹ́ àwọn ọmọ abẹ́ pírẹ́sidẹ́ǹtì làwọn ṣe. then ká fìbẹ̀rù ọlọ́run sun gbogbo ká dẹ̀ wà ní ìṣọ̀kan. wọ́n bá dẹ̀ ṣe ká sọ fáwọn tó ní schools àti ọ́fíìsì ní àwọn mọ́sálásí ni kí wọ́n máa rí pé wọ́n ń kíyè sára pẹ̀lú security kí gbogbo ìjìnlẹ̀ àdẹ́ká iṣẹ́ eléyìí tí wọ́n lọ ṣe ká má jẹ́ kó dáwọ́ dúró ká tó bá wa kiri káàkiri ká tó mọ́nítọ̀ àwọn èèyàn míì náà tó jẹ́ pé àwọn èèyàn ó fi mọ̀ pé nípa àwọn ti pin pátápátá. wọ́n jẹ́ kankan ṣe sẹ́yẹ̀ láti ṣe ilé ọlọ́run bá ràn wọ́n lọ́wọ́ àti àbá Sunday. ìmọ̀ràn alákọ̀ọ́kọ́ wọ́n ní fi ẹ̀mí wọn ṣètò orílẹ̀-èdè lórúkọ Jésù. àmì o ẹni kí olórí ọmọ rẹ̀ lólórí. bẹ́ẹ̀ ni kí ìrẹ̀lẹ̀ wà kí ìṣọ̀kan wà kí ìtẹríba ó sì wà ń bẹ̀. ẹ ṣe. 08033319700. ìyá rẹ̀ ló ti bẹ̀rù dá. ẹni bá ní ẹ̀tọ́ ẹwọ́ sí ni ká ẹ béèrè àká nọ́mbà. tó bá rojú gbogbo. hello. wọ́n dà mọ́. hello sir. wọ́n ní. ẹ káalẹ́ o. èmi náà ti mú sọ̀rọ̀ tẹ́lẹ̀ ìlú òkú ẹ ti pànìyàn. mi pa mo rò pé ẹ ti sọ̀rọ̀ bùsẹ́ ni. sorry sir. àwọn èèyàn míì wà ń bẹ̀ ẹ jẹ́ kẹ́ lòmíì ọ̀wọ́lé. ẹ káalẹ́ o. ẹ káalẹ́ o. ẹ ǹlẹ́ o. ẹ ra sa. náà. wá àsìkò yìí o. àsìkò ní. àsìkò oríire tàwọn ọmọ wa tún gbà. oríire ni ẹ fún wa ní ìmọ̀ràn mẹ́ta tẹ́ ẹ lè fúnjọba àti tìpínlẹ̀ àti ti àpapọ̀. ìmọ̀ràn tí a fẹ́ fúnjọba ní pé kí ìfọwọ́sowọ́pọ̀ wà láàrin ìjọba ti ìpínlẹ̀ pẹ̀lú àwọn elétò ààbò kó sì wà láàrin ìjọba ìpínlẹ̀ náà pẹ̀lú ìjọba òkè ìjọba àpapọ̀ kọ́jọ́ mọ́ fọwọ́sowọ́pọ̀ tó kò ní sí pé èmi gbé ìsàlẹ̀ ẹnìkan gbé lókè kọ́jọ́ sowọ́pọ̀ ní. kò ní sẹ́mi òjò ìwọ ojú mi.
ìwọ òdùn mi kó mọ́ sí yẹn láàrin wọn. lórí ìtànṣe náà tí wọ́n ti bá tán ìhun náà wọ́n padà ṣe tán fi gba àwọn ọmọ sílẹ̀ báyìí. tó fẹ́ jẹ́ kó máa lọ bẹ́ẹ̀. ọmọ dàbí pé èèyàn ń ṣe competition. bẹ́ẹ̀ ni kó mọ́ sí yẹn bẹ́ẹ̀. ó sì mọ ẹjọ́ kan sì jọ nítorí Ọlọ́run kó mọ̀ sí ẹlẹ́yàmẹ̀yà tẹlẹ́sìn kó mọ̀ sí. torí àwọn kan ṣe àwọn ẹ̀yà kan wà lórí àkọ́wà ń ṣẹlẹ̀ tó kó wá kájọ tó pọ̀. tó ti kí ẹ náà wà bẹ́ẹ̀ kí ìjọba kan bá kó wà bẹ́ẹ̀ náà. ẹ̀ kífẹ̀ wà láàrin wa. kífẹ̀ wà láàrin àwọn aráàlú pẹ̀lú ìjọba náà. tó mọ̀ fi òṣèlú ṣe o. ìjọba tó bá fi lójú fẹ́mú mi fi kírù àyíké o. ìmọ̀ràn mẹ́ta fúnjọba àpapọ̀. ọlọ́mùtìwọ̀n nínú Mr. Fuji ẹni sáráyé di. hello. wọn lọ́hùn àyíké àgbàjọ́lá. ojú fóònù ń kún ìpè ń jápè ẹ káalẹ́ o. ẹ káalẹ́ o. ẹ káalẹ́ o. alẹ́ ni o. àṣìṣe ní ìbàdàn látọ̀ yìí. gbogbo Ọ̀yọ́ ńkọ́. ìmọ̀ràn tí èmi ní àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. ìmọ̀ràn tèmi ní tèmi ó sọ fún ìjọba ni wípé irú eléyìí ìtọ́sẹ̀lẹ̀ yìí tó bá jẹ́ pé irú rẹ̀ ti ń wáyé láti ilẹ̀ wá. tí wọ́n àwọn ọmọ síbọ̀tì wọn ò ní lọ bí wọ́n ṣe lọ. orí wípé Yorùbá ní àìkọ́wọ̀ọ́rìn ètò kí ṣe kú pa wọ́n. nígbà tá a jọ fọwọ́sowọ́pọ̀ ní ìsìn ẹ rí i pé àròjùtù ẹ̀ Ọlọ́run tọ́lá ayé tọ́lọ́run àti gómìnà ni àti pẹ́sidẹ́ǹtì ni Ọlọ́run kò ní dàrin wọn rú. àmín o. Ọlọ́run tọ́lá ayé tọ́lọ́run kó bá wa fi ìfẹ́ sáàrin àwọn méjèèjì. àmín o. tí wọ́n fi lè ṣàṣeyè torí Yorùbá jọ ni wá Ọlọ́run wọ́n dákun kó ṣàánú wọn. àmín o. àwọn ọmọ ológun wa náà sì ní ẹ rí i pé iṣẹ́ takuntakun ni wọ́n ṣe. irú eléyìí tí wọ́n ṣe wọ́n fẹ́ẹ́ mọ̀ ṣerú rẹ̀ rí. o ò ṣerú ẹ̀ rí. o ò ṣerú ẹ̀ rí. o ò ṣerú eléyìí rí àríwú eléyìí rí. a máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. bó tiẹ̀ ṣe pé bàbá tí bá yẹ pé ọ̀sán lẹ bá fi ń ṣe ètò ní ìrì ni mo fẹ́ wá rí yìí ó kó ni ní igi ni mo fi ń rìn ẹnu mi kàn mú ṣáṣáṣá ni. ẹ sọ bẹ́ẹ̀ náà ń jó ní tí mo tẹwọ́ sí. igi ni mo fi ń rìn mo fẹ́ wá rí yín kẹ́ ẹ dán lóko owó kí mọ̀ ẹ tẹ̀lé dú. ẹ bá nu Ọlọ́run pàdé. àmín Ọlọ́run. ẹ bá nu Ọlọ́run pàdé. ẹnì kọ́kọ́ orí mi nísìnyí tọ́lọ́ wọn bá omi dàgbà bí mo lè yá. sẹ́ẹ̀rí àjẹká. ọ̀dà kéèyàn mọ̀ kú lẹ́nu ní téèyàn bá ní kéèyàn bá ń fẹ́ èèyàn máa. ẹ kú ètò bàbá mi o. ẹnu ẹni la fi kọ méje ẹ káalẹ́ o. ẹ kú jẹ kálẹ́ o. gbogbo lè ń kọ́ o. àlàáfíà ni o. ìmọ̀nà akínyìn ẹ kú ètò Ọlọ́run bàálà náà jẹ́ kẹ́ ẹ̀kẹ́rẹ́ mi o. ètò ni. àti ohun ìjọba wa náà ìfẹ́ ti pàtàkì. tó bá jẹ́ pé bọ́ọ̀lù ìfẹ́ ń bẹ láàrin ẹ̀yàmẹ̀yà ní pátákóṣá tí ò bá ti sí ìméjì méjì ọlọ. àkọ́kọ́ nìyẹn kí a gbà pé kẹ̀kẹ́ náà wà àkótí ń bọ̀ láti gbé òtítẹ́. àwọn ọmọ ológun wa náà tí ò bá sí gbẹ́yà ẹlẹ́yàmẹ̀yà náà bẹ láàrin wọn náà ìyẹn náà tó mú àṣeyọrí wá. àwọn tó ti jẹ́ àwọn ọlọ́dẹ ìlú nígbà kan tí ọlọ́dẹ lè sọ pé àtàwùsọ àti ọlọ́pàá kan ti papọ̀ ọlọ́pàá tó súnmọ́ ọlọ́dẹ ìlú gan kò sájọṣepọ̀ láàrin wọn. ẹ wá wo nísìnyí OPC ìwé ẹkùn kankan báyìí wọ́n ti ṣe àṣeyọrí yẹn tí yẹn bá ti wà. Nàìjíríà ọ̀dà o kọ́nà bọ́lá ní kó bá ní fún àṣeyọrí wa o. àmín. lọ́n jẹ́kẹ́nu láti ilé bàbá wọn níwà ṣe àgbáyé ṣe ní Nàìjíríà láti gbé o. Akọ́láwọlé olóòtú ọmọ Àdábánijà. ó kù fẹ́rẹ́fẹ́rẹ́ tá a dìbò báyìí. ìbò náà ní Nàìjíríà ó fi sọ̀rọ̀. báńgẹ́lì wá rúùlù wa ní Nàìjíríà yóò kojú ìṣòro. ibi yóò kó lè pọ̀ sí. alájọ bí adájọ́. àwọn eléyìí intelligence tí ń bẹ lórí wọn àtijọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ni àtijọba àpapọ̀ gbogbo wọn ló ti gbá Amẹ́ríkà tí wọ́n ti gbogbo nǹkan intelligence Amẹ́ríkà ní ń bẹ lórí wọn. hello ẹ káalẹ́ o. àlọ́ ẹ káalẹ́ ẹ pẹ́tù. ẹ káalẹ́ o. akóríire tàwọn ọmọ yìí o. ẹ ṣeun. àbọ̀ ọlọ́dàjú lórí Nàìjíríà o. àmín. ìmọ̀ràn tèmi tí mo fẹ́ fún ìjọba. ní pé lórí àwọn ìrù ẹkùn àti àwọn àmọ̀tẹ́kùn tí wọ́n ró wọn lágbára. torí a ní àlekù tí wọ́n máa rúlu gbogbo inú gbòòrùn. ìrù ẹkùn àtàmọ̀tẹ́kùn tí wọ́n ró wọn lágbára. wọ́n ró wọn lágbára wọn ra irinṣẹ́ tó dájú fún wọn. ìjọba ń sọ̀rọ̀ nípa ọlọ́pàá ìpínlẹ̀ tí wọ́n fẹ́ dálẹ̀ láìpẹ́ yìí sọ́dà àbí ọ̀dà. ọlọ́pàá ìpínlẹ̀ dá àmọ́ bí tó wà sí ọ̀rọ̀ ọlọ́pàá náà ni pé ọ̀tọ̀ ní tẹ́ pé wọ́n ṣe ọ̀tọ̀ ní wọ́n pa máa sí. àmọ̀tẹ́kùn ńkọ́ ìrù ẹkùn ńkọ́ ìrù ẹkùn ńkọ́ wáyé àwọn ìmúlẹ́mbẹ̀ẹ́ yìí. láńdọ̀ àwọn àmọ̀tẹ́kùn ńkọ́. ìmúlẹ́mbẹ̀ẹ́ náà. kò símùlẹ̀ lọ́dọ̀ ọlọ́pàá. kò símùlẹ̀ nítorí ọlọ́pàá ìfẹ́ ìjọba ni. ajá sí pé kò dá state police ọ̀dà lẹ̀ ń sọ kò yẹ kí wọ́n dá lẹ̀. tí wọ́n bá lè rú àwọn ilé náà ẹ̀mọ iye ọlọ́pàá ti bẹ Nàìjíríà ni tí wọ́n ọ̀pọ̀ tó ní.
àti fòdodo iṣẹ́ náà ni nǹkan ní pọ́blẹ́mù. ẹ pàtẹ́wọ́ fúnra yín. àmọ́ ìjọba ti pé ní àtàdílẹ̀ ní abá lè máa lò mọ́ ló lè máa rọrùn. ọ̀dà ẹja tó wo nǹkan ẹlòmíì ó wí o. ọlọ́pàá ìbílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ tí wọ́n fẹ́ dálẹ̀ ẹ káalẹ́ o. omi sísọlá nìyẹn láti Ìwó road. ẹ ṣeun. àmọ̀ràn tẹ́mi fẹ́ fáwọn ìjọba ni wípé ìjọba federal government kí wọ́n jọ gbogbo ọmọ ogun tó ṣubú lójú ìjà kí wọ́n jọ kí wọ́n rántí fámìlì wọn láti compensate wọn. gbogbo àwọn pátápátá ogun ọmọ wẹrẹ yẹn náà tí wọ́n dé kí wọ́n mọ̀ bí wọ́n ṣe fún wọn scholarship tí wọ́n fi láṣeyọrí láyé àti mọ̀mọ́ tó jẹ́ tíṣà wọn yẹn náà tí wọ́n fìyà jẹ tán lọ jìyà ìmọ̀dí nínú igbó wọ́n ṣàánú wọn ohun tó bá yẹ tó tọ́ tó yẹ kí wọ́n ṣe fún wọn. lẹ́yìn náà gbogbo àwọn ológun wa kí wọ́n gbàyàn sí kí wọ́n wá ró wọn ní agbára kí wọ́n increase owó wọn láti lè gbé ìwúrí fún wọn. kí làkà nọ́mbà rẹ ó tilẹ̀ ti tó kí làkà nọ́mbà rẹ. ẹ káalẹ́ o. ẹ káalẹ́ o bàbá. ẹ pẹ̀lẹ́. gbọ́ àyàn gbà. àmín. lónìí tí mo wọlé èso onígbàdà mẹ́wàá lọ́wọ́ mi. kánmọ́. kò ṣe rí àwọn tí wọ́n lọ ní gbòòyìn àwọn ó ṣèwúrí. ẹ̀sùn kò mi rédíò wà ohun yín ẹ̀kọ́. wọ́n ṣèwúrí fún wọn gidigidi gan-an ni wọ́n dùn wọ́n nínú orí ìgbà míì. ẹnìkan ti sọ yẹn. wọ́n ní eléyìí ni. bẹ́ẹ̀ tó bá ti tẹ́lẹ̀ tí ẹ bàbá àwọn tó wá sínú ògbóni ẹ̀bùn wọ́n ti gbé wọn jáde. ọlọ́wọ́ bá mi ọlọ́jọ́ òní kò ní pé gbogbo wọn pa. wọ́n mọ̀ rí ṣe látara lọ sí ẹ̀rí àwọn tó lọ yẹn wọ́n dùn wọn nínú gidi. gbogbo àwọn tó ń pa ọmọ kéékèèké yẹn wọ́n fún wọn ní wọ́n tọ́jú wọn. èsì olùsọ̀ọ́sì oníyà ti jẹ wọn gan. hospital wọn wà hospital ológun wọn wà àti àǹgún alábẹ́rẹ́ àwọn ọmọ tí wọn jẹun wọn ẹlòmíràn jẹun fọ́sẹ̀ kan ọ̀sẹ̀ méjì nínú wọn. bẹ́ẹ̀ni ṣé nígbà tí mo gbọ́ pé wọ́n dé báyìí mo ń gbàlù ni wọ́n ní gbogbo bá tú báyìí ìbànújẹ́ dé bọ́tà àtúnú. ẹ sì mọ̀ wọ́n rí. mi ìmọ̀ wọn rí mi ìmọ̀ ẹ tó bí wọn rí. ẹ bá mi ṣètọ́jú wọn. gbogbo àwọn tó wà bẹ̀rẹ̀ àti títà ni àti gbogbo àwọn tó lọ fún wọn dùn wọn nínú ọlọ́run bá wà nírúwé lẹ́yìn mọ́ Nàìjíríà. àmín. ẹ kú ètò wa kí n yín o. ẹ ní lọ́ọ̀kì gan o. ẹ jẹ́ kí wọ́n ṣe ìwúrí fáwọn tí wọ́n lọ sínú ogbó yẹn tí wọ́n lọ sí àbọ̀ yẹn ṣùgbọ́n ìmọ̀ràn ní fún ìjọba lórí ètò yìí ìmọ̀ràn mi ni wípé orílẹ̀-èdè oníbàdà àwọn tábà tó mú òfin lò lórílẹ̀-èdè lórí pé kí wọ́n máa wọ ọkọ̀ lórí ojú ọ̀nà kọ́mọ̀tì fi ọlọ́pàá ń dáwọ́ láti máa ṣẹ́ẹ̀kì lọ́sàn-án àti lóru tí ìjọba ń bá ń ṣe nǹkan yẹn fẹ́ pé àgàjù kẹlẹ́ lórílẹ̀-èdè tá a wà yìí nígbà tí ẹ bá ń wọ ọkọ̀ lórí alàgbàkọ́ lórí òsì ẹjọ́ máa lọ inú ìfà kẹ́kẹ́ tí ń kó nǹkan ológun wọlé ẹ jẹ́ kí ìjọba ṣe ètò lórí eléyìí ká má gàjù kẹlẹ́ lórílẹ̀-èdè tá a wà yìí ẹlẹ́ẹ̀kejì àwọn ìlú ẹkùn yẹn wọn ni ká tura ọlọ́pàá ìbílẹ̀. àwọn ni kí wọ́n sọdọ̀ ọlọ́pàá àbílẹ̀. àwọn ni kí wọ́n sọdọ̀ ọlọ́pàá àbílẹ̀. kí wọ́n wá máa wà ní ìlú ní gbogbo ojú ọ̀nà tíráàpù wa léde pé láti ìdàn wọ́n máa rí wọn ní. kò sírò ẹkùn ńlẹ̀ haúsá kò sílẹ̀ ìró ẹkùn ńlẹ̀ yíbò. àwa wá ní ìdí ẹ̀ lótò wá ń bì kí àwọn ṣẹ́ẹ̀tì ẹ̀ka ṣẹ́ fúnra wọn. àwọn ojú ọ̀nà wa láti ìlú Ìbàdàn sí Àbújá. tí ìjọba fọwọ́ sọ́kọ̀ láwọn gómìnà yẹn kí àwọn elétò wa ti dúró ní ètò sílẹ̀tò débi pé tẹ́lá ti ń ṣẹ́ tara wọn ẹ máa fẹ́ ṣiṣẹ́ ẹbí wọn á ti mọ̀ pé náà bẹ̀rẹ̀ kìlómítà mélòó àti kan ọlọ́pàá wájú. ẹ pàtẹ́wọ́ fúnra yín. ẹ rí i pé lọ́sẹ̀ tó kọjá ń jọ Sunday tó kọjá ẹni tó bá gbọ́ ètò mi. mo sọ pé lágbára Ọlọ́run ní Sunday tí ń bọ̀ ìròyìn ayọ̀ làájọ máa tẹ́tí gbọ́. mo sọ fún yín pé lágbára Ọlọ́run ìròyìn ayọ̀ làájọ gbọ́. wípé a ti gbọ́ rètí ayọ̀ nínú àwọn ọmọ tí wọ́n kó lọ àtàwọn olùkọ́. ọyẹ lòmíì lẹ́nu pé kí ló fún mi ní confidence láti sọ̀rọ̀ ẹ̀. kò sí nǹkan méjì bí ó ṣe pé ìbẹ́ lọ́hùn. gbogbo ayé ò sinmi mọ́ o. eléyìí títú wọn lẹ̀ tí wọ́n tú wọn lẹ̀ yẹn níjọ́ Friday ni mo mọ̀ pé àṣé Yorùbá fẹ́ràn ara wọn báyìí. Ó dàbí ọjọ́ Happy New Year bí ìgbà pé wọ́n pé Happy New Year àti inú ọdún kan bọ́ sínú ọdún míì. ẹ wá wo gbogbo ojú títì ẹ wá wo inú kálukú ń dùn. nínú tó dùn mọ́ Nàìjíríà nú jù láyé ìròyìn ayọ̀ tá a kọ́kọ́ gbọ́ lọ́dún yìí nìyẹn. gbàrà tí mo kéde rẹ̀ pé Sunday Igboho pè mí o pé ẹ gbọ́ ròyìn ayọ̀ mo múra ìròyìn ayọ̀ wá o tí mo sọ pé wọ́n ti dá àwọn ọmọ yẹn lẹ̀
mo dẹ̀ fi kún pé ìjọba àwọn ológun àtàwọn sọ́jà àtàwọn ọlọ́pàá gbà wọ́n o wọ́n ti gbà wọ́n o. ẹ jẹ́ kí Sunday Igboho káyìn alágbèrè tó bá gbé tó bá yè ẹ jẹ́ kí nǹkan ṣe o ṣébò ń tẹ̀ gbìyànjú òun ọjà fitafita ọwọ́ inú igbó lọ wọ́n jọ ń wá wọn ni. nínú intelligence tí wọ́n sì fi mú olè irú ohun tóun ṣe wọ́n jẹ́ kanú ẹ̀ ìdí ni pé wọ́n ti divert attention àwọn gbọ́mọgbọ́mọ tí wọ́n wà ní igbó wọ́n ti divert attention wọn. ẹ̀kínlẹ̀ lòmí ọ̀sọ́ tán ẹ̀dúró kí là ń bara wa jẹ́ sí kí lọ́mọ Yorùbá kí là ń bara wa jẹ́ sí. mo sọ pé kọkùnrin ó réjò kóbìnrin ọ̀pá àníkéjò ọmọ lọ. kò sẹ́ni tí ọ̀lágbára kò sẹ́ni tí èso lóògùn ẹ̀ wá púrúfù ẹ̀ láwí kálukú ó púrúfù títí ẹ̀ ń bá dára rẹ̀ lójú bí àdá tọmọ pé òun dára àwọn lójú bí àdá olóògùn lòun wọn ó júwe ibì kan fún lọ́nà Kogi kó gbé kámẹ́rà kan lọ ọ̀nà Kogi kọ́ bọ́ ọbẹ̀ kọ́mọ rìkọ́ọ̀dù àtàlẹ́ àtọ̀sán àtòru tó bá ti lọ́jọ́ mẹ́ta àbíjọ́ mẹ́rin ńbẹ̀ tó sì dé ní fínníladìí ẹ̀bù oko èèmọ̀ tó rìnrìn bí 40 mẹ́ẹ̀lì inú igbó tó sì padà tó dijọ́ kẹrin àbíjọ́ kẹfà tó bá dé tá a sì rẹ́fídẹ́ǹsì pé nínú igbó ọ̀nà Kogi yìí lọ́wọ́ lọ́ọ̀nà Kàbà ẹ wò ó odidi ọdún kan ní ń fi àìpọ̀ ẹ̀ ẹ̀ ló ta lọ́wà lórí òpó ná ta lọ́wà ń bẹ̀ ẹ̀ ló ẹ káalẹ́ o. ẹ káalẹ́ sà arúgbó láti Ìkirè ní o. láti Ìkirè ilé ìwúwẹ̀ ni. bẹ́ẹ̀ ni. sẹ́yìn náà gbọ́ tàwọn ọmọ tí wọ́n dálẹ̀. ǹjọ́ tí mo gbọ́ inú mi dùn ìjọ náà inú mi dùn jù. inú yín dùn jù. inú mi dùn jù ẹkún ọmọ tó ń dájú láti kó wọn. ọ̀tán. inú mi dùn. inú yín dùn pọ̀. wàláhì tí má ṣe tàjú lóru báyìí àdúrà àwọn ọmọ bíi mọ síwájú. ẹ mọ̀ wọ́n rí ni. ẹ mọ̀ wọ́n rí o. ìjọ ọdẹ wa ṣe program ní Friday yẹn. kẹ ẹ ní láti Ọlọ́run ni wọ́n tún àná tó dọ̀la níjọ́ kejì mọ́ wọ́n báyìí. bí ìgbà tí mo bí ọmọ ni. gbogbo yín ẹ̀ ń bi mí léèrè pé kí ló fún mi ní ìdánilójú tí mo fi sọ pé n ó fún yín ròyìn ayọ̀ ńjọ́ mẹ́jọ ẹni kí ló ẹyin ntọ́ dán lójú àdúrà tẹ̀ ń gbà náà lọ́ dán lójú àdúrà yẹn náà ni àdúrà yẹn ni. àdúrà yóò sì máa gbà láti Ọlọ́run. àmín. òkèlè máa lọ ẹwà àgbóyèdélé. àmì mo sì fẹ́ tẹ́wọ́ fún ọ bàbá yìí mo fẹ́ tẹ́wọ́ fún ọ. láti Ọlọ́run yóò sojú ẹ̀mí náà. àmín. báńkì wo lẹ̀ ń lò yẹn ná. First Bank ni. First Bank ẹ bá ń kọ́ lẹ̀ kẹ́ kọ́ 10,000 sí. kilo báńkì ọ̀yà ká nọ́mbà. 31. 22. ìmọ̀ ìjọ fún mọ́ o. aláàkiri sọwọ́ nù. yéé bàbá àkiri ọ̀sọ̀wọ́ nù. 31, 22, 55. ní sùúrù o mọ́ fi wàdùwàdù pé o 31. 22. 22. 55. 55. 15. 16. 15. 80. ó kọ́ wo ni ó gbé wá. Arówólò Sọlágbadé. Arówólò Sọlágbadé máa pé owó tó fún mi jàgùdà orí gbé. owó dá fún mi jàgùdà orí gbé o. wọ́n tẹ̀wó láti bí yóò sì balẹ̀ ń kiri ó rí pé èbó àsokúndèrè ni àǹjẹ̀nú àti ọmọ àtọ̀sọ́. ẹ̀mí ọlọ́gbọ̀n. láì lo egbé àmì Ọlọ́run láì lo egbé láì lo àjàbò wọ́n tẹ̀wó láti bí yóò sì balẹ̀ sákàǹtì rẹ̀ ó rí pé àwọn èbó ti lọ. ẹ ṣé o. ọjọ́ lọ bí àná. sáwọ́ tó jẹ ẹ̀bùn ti tán ta. yes. ẹ jẹ́ ǹdẹ́ nìkan péré lòun níbi wa aleykum salam gbogbo ilé ńkọ́. gbogbo ilé wà sá. abiyamọ tòótọ́ ẹ kú oríire. ẹ wo inú mi dùn gan o nígbà tí mo gbọ́ gbogbo àdúgbò mo kiri ká. inú yín dùn pọ̀. wàhálà yìí lè fẹ́ kí n má gbọ́ prógámù yín jọ Wednesday àti FM jọ Sunday ẹ̀rà fẹ́ ní ṣiṣẹ́ ṣe o ẹ̀rà àánú gbà o. àmín. gbajúgbajà olókìkí ni tí máa gbé rẹ́kọ̀dù àwọn olórin tí máa ṣe onígbọ̀wọ́ àwọn olórin
Sam Larry bàbá jẹ́jẹ́ onísùúrù abìwà jẹ́jẹ́ abìwà pẹ̀lẹ́pẹ̀lẹ́ ló ti farahàn wípé yègèdè wọn ò gé o ẹsẹ̀ tẹ́ ní wọn gé la fi rìn yìí o yègèdè wọn ò gé o. ọ̀rọ̀ ló ṣe bí ọ̀rọ̀ ọlásídẹ̀ǹtì ni ọlásídẹ̀ǹtì àásídẹ̀ǹtì tó wá ní ìpọ̀ tó bẹ́ẹ̀ gẹ́ débi pé lójú ẹsẹ̀ lẹni tí ẹjọ́ wà nù mọ́tò lẹ́nìkan kú òkìkí kan ó dé gbànìgbò wípé ipò tí Sam Larry wà ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run at the end of the day ó padà farahàn lọ́sítù pé ẹsẹ̀ tẹ́ ẹ ní agé la fi rìn yìí o yègèdè wọn ò gé o. ikú àgùrẹ́ rú mi lẹ́jọ́ kò bá tó jìnnà wá bí. kábíyèsí Olódùmarè. kò sẹ́ni tí ọ̀lọ́ta kò sẹ́ni tí ọ̀lẹ́ni tí ń gbèrò bíìsì. ẹ̀wọ̀n ní kálukú ni kó tún wà rẹ̀ sí kò sẹ́ni tí ọ̀lọ́ta. ṣé ẹ rí i tẹ́ ẹ bá fẹ́ pé ta ni ọ̀lọ́ta wèrè tí ń bẹ lójú títì lọ́ta màá ní tó ń bọ̀ ọ̀yà fún kínní olórí ṣeré rẹ̀ wọ́jọ́ dọjà rẹ̀ tí ẹ̀ mọ̀ kó ti wà ń kọ̀ǹdíṣàn tí ọ̀dà ti ń dá sọ̀ tí ò fọṣọ tiẹ̀ tí ò gérun tí ò chéǹjì bàtà wọ́n sì tún bá a sọ̀tà. kódà àwọn èèyàn máa bá ẹni tó wà náà sàárè sọ̀tà wà ní sọ́tán àkútúkù rẹ̀ lọ́nà ẹ wàá wò gbẹ̀yìn rẹ̀ ẹ wà àwọn ọmọ rẹ̀ ó ti jayé àwọn ọmọ ẹ̀ máyé ó lè ṣe pé lẹ́yìn ọdún 4 àbọ̀dún 5 tó bá kú ni wọ́n mọ̀ sọ yìí ẹ tó wà nù sàárè nu wọ́n ń bá a sọ̀tà ìwọ ni kó tún wà ara rẹ̀ sí òun kálukú ni kó tún wà ara rẹ̀ sí. àwọn ọmọ òde òní tí wọ́n ń ṣàwàdà lórí fóònù tá à ń gbé káàkiri wọ́n ń pè kan ní DJ Chicken nù wọn ọ̀fẹ́nukọ́ ó sì dáràn DJ Chicken ọ̀fẹ́nukọ́ ó sì dáràn ó ti dáràn lọ́wọ́ ìjọba àpapọ̀ àwọn ọmọ yẹn ọ̀rọ̀ wọn èyí mi kódà wọ́n gbọ́rọ̀ míì tí wọ́n bá sọ báyìí táyà ẹ̀yìn ó sì já kàràràrà. bí nǹkan mímu náà ló tó bẹ́ẹ̀ ni bí nǹkan kan bó fa confidence kan bájò tí wọ́n sì ń lò ní mọ́ dà wọ́n láàmú ni béèyàn wò sùnsùnsùnsùn ń pé lágbájá ò ààrẹ orílẹ̀-èdè náà ní lákọ́ ọmọ lórí jẹ́ǹjá ọ sí i ò lè wọlé o tó sì dákọ̀ ọmọ rẹ̀ fara pé báwo bá wọlé òun ọ̀pọ̀ ọmọ rẹ̀ nílùú tọ́lọ́ba tó níjòyè àwọn DSS ní kí ló ṣubú tàwọn ẹ̀ àtàn ọlọ́pàá ọjọ́ bíi 2 wọ́n fi sọ wọ́n fẹ́ lọ rí fóònù ara ògógóró ní wọ́n bá na ọgàn nílé ayé rẹ̀ yóò kó òun ò sí bẹ́ẹ̀ mọ́.